báyìí ni ìgbẹ́jọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí Saheed Oṣupa tó fi kan Portable bó ṣe lọ nílé ẹjọ́ nílùú Ìlọrin rèé. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti wọ́ gbajúgbajà olórin tàkasúfèé nì Badmus Habib Òkìkíọlá o, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Portable lọ sí ilé ẹjọ́ upper area kan nílùú Ìlọrin tí ń solúùlú ìpínlẹ̀ Kwara lónìí tí ń ṣe ọjọ́ ajé Monday ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2025 yìí. Iwájú adájọ́ àgbà ọ̀nàrẹ́bù Sunday Adéníyì ó ní wọ́n mọ̀ wọ́ olórin náà lọ lónìí. Níṣe ni olórin tàkasúfèé náà ìmọ̀ ló máa ń bomi lójú pòròpòrò ní ilé ẹjọ́ o, gẹ́gẹ́ bí ìwé ìpẹ̀jọ́ tí àwọn ọlọ́pàá gbé wá sí ilé ẹjọ́. Ẹ̀sùn ìbanilórúkọjẹ́, ìdúkokò mẹ́ni, dídá rògbòdìyàn sílẹ̀ àti ìtàbùkù ẹni lórí ayélujára ni wọ́n fi kàn án. Ẹni tí ó sì fi ẹ̀sùn náà kàn án ó ní ìlúmọ̀ọ́ká olórin fújì Saheed Oṣupa. Ní ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ó ní adájọ́ ní kí wọ́n ka àwọn ẹ̀sùn tí wọ́n fi ka afurasí ọ̀hún sí létí o, gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé ìpẹ̀jọ́ àwọn ọlọ́pàá. Wọ́n kà wípé Saheed Oṣupa ó fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ó máa fi kan Portable lórí Instagram àti lórí ìtàkùn ayélujára míì. Ìwé náà wá sọ pé Portable ó ní Saheed Oṣupa ó máa ń sọ pé kí wọ́n yọ orin òun kúrò lórí ẹ̀rọ Spotify tí ó sì máa ń mú kí òun pàdánù owó gọbọi. Lẹ́yìn èyí Portable sọ pé òun kò mọ̀ jẹ̀bi ẹ̀sùn tí wọ́n máa fi kàn òun yìí. Onídùúró fún Portable Isaac Adébáyọ̀ ó máa bẹ̀bẹ̀ pé kí wọ́n fún oníbàárà òun ní bẹ́ẹ̀lì. Ó ní yóò máa wá ilé ẹjọ́ o ní gbogbo ọjọ́ ìgbẹ́jọ́. Agbèfọ́ba Abubakar Isa ó mà takò ọ̀rọ̀ náà wípé ìbanilórúkọjẹ́ ó ti di bárakú fún afurasí náà. Ó ló mà léwu o tí wọ́n bá gba bẹ́ẹ̀lì rẹ̀, nítorí yóò tún ṣe ẹ̀ṣẹ̀ tó ju eléyìí lọ. Nínú ìdájọ́ ráńpẹ́ o, adájọ́ mà gba bẹ́ẹ̀lì àti onídùúró Portable pẹ̀lú mílíọ̀nù kan náírà. Ó tún ní kí ó mú olórí àwọn ẹgbẹ́ olórin ní Nàìjíríà ìyẹn Piman ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara àti èèyàn kan tí ó ní ilẹ̀ nílùú Ìlọrin wá o sí ilé ẹjọ́. Ilé ẹjọ́ ní Portable yóò wà ní ilé àtúnṣe Òkè Kúrà títí tí yóò fi pèsè àwọn ohun tí wọ́n kà sílẹ̀ yìí. Ẹ̀wẹ̀, ilé ìgbafẹ́ kan tí a mọ̀ sí Starwood O2 Arena nílùú Ìlọrin kan náà òun náà mà sọ pé ọlọ́pàá Kwara wọ́n mú Portable lórí ẹ̀sùn tí àwọn máa fi kà wípé ó máa jẹ àwọn ní owó tí iye rẹ̀ lé ní mílíọ̀nù 6 náírà. Agbẹnusọ ilé ìtura ọ̀hún arábìnrin Ṣeun ó mà ló mà ṣàlàyé. Arábìnrin náà ni ọ̀gá òun mà pé Portable kó wá ṣeré ní ilé àwọn mọ̀ní tí wọ́n sì san owó tí iye rẹ̀ jẹ́ 6.3 mílíọ̀nù náírà. Ìyẹn tó béèrè fún wọn ní bó tilẹ̀ jẹ́ pé ó yọjú lóòótọ́ ṣùgbọ́n ó mà kọ̀ láti ṣeré fún àwọn. Arábìnrin náà ní gbogbo ohun tí ọ̀gá òun béèrè fún ó ní wípé kí Portable kó dá owó náà padà, ṣùgbọ́n Portable má kọ̀ ó sì ń béèrè fún kí òun padà wá ṣeré fún wọn. Obìnrin náà sọ pé ọ̀gá òun rèé ó wà lórílẹ̀‐èdè Jámánì báyìí, ohun tó sì ń fẹ́ ni kí Portable kó dá owó tó gbà kó dá padà bíi ti bàbá Àjẹ̀bú. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń tẹ̀lé wa o, ẹ̀yin náà rèé ẹ̀ ní dánìkànsáyé lágbára Elédùmarè.